Good afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. Mariam was very, very upset with Kabiyesi, and she says she's not going to take it anymore, that she's fed up. So gist tèmi ni pé Mariam ó ń bínú sí Kabiyesi, ó lóun ò lè take ẹ̀ mọ́ o, ipò ti sùn, ipe Kabiyesi kàn use resources òun ni láti máa ná fún obìnrin. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká gbọ́ gist tèmi. If today is your first time on my channel, please can you go straight and press that notification bell so that whenever I post any gist, you can get it. This is your girl, Mashallah. I normally speak Yoruba on my channel and sometimes English. If you are my old subscribers, please can you subscribe, share, like, and comment. God Almighty will bless you. Gist tèmi, wọ́n ní Mariam bínú gan o, pé ó ní Kabiyesi mú owó oil kíní wọn, oil certification tó ní, pé Kabiyesi ná fún Olori Elizabeth, pé ó ti di 135 million tí wọ́n ná. Wọ́n ní gbogbo àwọn tó wá sí wedding Dr. Elizabeth, wọ́n ní àti Switzerland ni most of them ti wá àti America, wípé private jet ni ó ń gbé wọn wá, wípé yàtọ̀ sí yẹn, wípé owó tí wọ́n, wípé private jet tí wọ́n ń lò, wípé ó ń lọ back and front ní mọye tí yẹn tó máa cost. So Mariam wá ní pé kí ló dé tó jẹ́ pé owó gáàsì tó jẹ́ pé òun ṣiṣẹ́ fún, tó jẹ́ pé àwọn jọ ni wọ́n ná fún Dr. Elizabeth, wípé kí ló dé, ṣe bí wọ́n sọ pé àwọn family ẹ̀ gbé dání ni, wípé kí ló dé táwọn family ò lè sponsor wedding yẹn, wípé kí ló dé tó yẹ pé Kabiyesi kò ní treat òun ní right, kò ní treat òun right, kò ní ralé fóun, bó lọ ń ralé fún Dr. Elizabeth, wípé kí ló dé tí Kabiyesi máa treat òun báyẹn, kí ló dé tí Kabiyesi ń treat òun báyẹn, wípé òun ò care, wípé kò lè máa ná owó, wípé Kabiyesi ò lè máa ná owó òun fún Dr. Elizabeth, wípé òun ò lè máa ṣiṣẹ́ kẹ́ni ẹlẹ́ni máa jàǹfààní ẹ̀, wípé bó ṣe ra station wagon, bó ṣe wà fún Dr. Elizabeth nìyẹn. Nígbà tó ra station wagon tán, ó tún lọ ra lé fún ní Lẹ́kí, wípé láti ọjọ́ tó ń di mọ Kabiyesi, pé Kabiyesi ò ra lé fóun rí, wípé kí ló dé tí Kabiyesi ń treat òun tó bad báyẹn, kí ni ẹ̀ṣẹ̀ tí Kabiyesi tó yẹ pé wọn ò ní nǹkan kan tó máa ṣe fún un, àfi kó jẹ́ pé owó business táwọn jọ ṣe òun ni Kabiyesi máa ná fún obìnrin. Wọ́n ní pé gbogbo nǹkan tó ń sọ yìí alleged ni, nǹkan tá a gbọ́ là ń sọ fún yìí o. They said she was so angry, she was mad, that why is Kabiyesi treating her so bad, that all the resources they have, Kabiyesi is spending it on Dr. Elizabeth. But it's over 135 million that Kabiyesi has spent on Dr. Elizabeth. Pé kí ló dé tó yẹ pé gbogbo resources òun ni táwọn jọ ṣe wàhálà lé lórí, òun ni Kabiyesi spend fún Dr. Elizabeth. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyí o, ta ní ká wá sọ fún yín. Wọ́n ní Kabiyesi wípé bó ṣe máa ń waste owó lórí obìnrin nìyẹn, wípé nǹkan tó dẹ̀ fi ń waste owó lórí obìnrin yìí òun ni pé nítorí àwọn family ẹ̀ lówó, wípé Kabiyesi fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹbí yẹn, wípé nítorí àwọn family Dr. Elizabeth yìí, wípé wọ́n ní business káàkiri orílẹ̀-èdè ni, kì í ṣe Nàìjíríà o, foreign country, wípé Kabiyesi want to be part of the family. Nítorí ẹ̀ ní Kabiyesi fi ń ná gbowó yẹn, so that wọ́n á feel pé Kabiyesi náà wọ́n ṣe bẹbẹ, wọ́n ṣe yàyà mẹ́fà. Wọ́n ní Mariam bínú pé kí ló dé tó yẹ pé gbogbo owó oil táwọn jọ ní gbogbo ẹ̀ ní Kabiyesi ti ná tán lórí marriage, pé 135 million ní Kabiyesi ná. Ṣé ẹ mọ̀ pé bí Ashley náà ṣe bínú nìyẹn, tí Ashley sọ pé Kabiyesi ò fún un ní, wọ́n ra lé fóun, wípé wọ́n dájú òun, wípé wọ́n ra lé fóun, wípé Kabiyesi dájú òun, wípé ìtorí ẹ̀, wípé òun ò ní gbà, wípé bí Kabiyesi ṣe máa ń fi obìnrin kan kẹ́kọ̀ọ́ nìyẹn.
ṣó ti yé yín. So wọ́n ní nǹkan tí a gbọ́ nìyẹn o, tí ó ṣẹlẹ̀ tí Mariam sọ. Ẹ̀yin èèyàn lé ètò àtúgbọ́ta tó ní ká wá sọ fún yín nì. Nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé ṣé orí Mariam ìwọ ló kọ̀ sí gbogbo wàhálà yìí, ìwọ ló fà, because ìwọ ló ń sọ fún Kábíyèsí pé ó gbé dání, ìwọ ló ń sọ fún Kábíyèsí pé kò sí nǹkan tí Kábíyèsí fẹ́ tó ní ṣe fún Kábíyèsí. Nígbà tó ti gbére bẹ́ẹ̀, kí lo expect? Kò wá ń ṣe ní ìsìn ló máa lament, ló máa sunkún, ló máa complain. Ìwọ ló gbére bẹ́ẹ̀ fún Kábíyèsí pé ó gbé dání, wípé so ó fẹ́ máa ná owó yàfùyàfù. Ṣé o mọ̀ pé bóyá ń ṣe náà nìyẹn tó lọ ń bribe àwọn ẹ̀gbọ́n Kábíyèsí, tó lọ ń fi mọ́tò kọ̀ọ̀kan bribe wọn. Ó nídìí gbogbo ìranù yẹn. Máa fi mọ́tò kọ̀ọ̀kan bribe wọn. Ṣé tó bá fi mọ́tò kọ̀ọ̀kan bribe wọn, tí Kábíyèsí bá fẹ́ fẹ́ yàwó mi pẹ̀lú mọ́tò tó fi bribe wọn, ṣé nígbà tí Kábíyèsí fẹ́ fẹ́ yàwó mi nísìn wọn ò fẹ́ yàwó mi, ṣé Kábíyèsí kí àní? Tó bá yá ní ìsìn Kábíyèsí á ní òkè òun ti fẹ́ Nàìjíríà, òun ti fẹ́ Ìgbìrà, ní ìsìn Haúsá ló kù tó máa fẹ́. Àbó rẹ̀ pé Kábíyèsí lè fọmọ Haúsá, wọn kàn tún gbọ́ ọmọ Haúsá lé wá bá yín ni. So ẹ̀yin lẹ fà á, ẹ̀yin lẹ gbéra yín sílẹ̀ fún Kábíyèsí pé ẹ lówó lọ́wọ́, ẹ máa náwó gbogbo yín. Imagine lọ́jọ́ wedding yín, Kábíyèsí fún yín ní odindi màálù nìkan ni Kábíyèsí fún yín. Ẹ̀yin lẹ ń mú gbogbo owó yín lẹ fi ń ṣe wedding, lẹ fi ń ra nǹkan, lẹ fi ń so oúnjẹ. Kí ló dé? Ṣé desperation náà ló dé tó yẹn? So nǹkan tá a gbọ́ nìyẹn, tá a ní ká wá sọ fún yín o, ẹ̀yin èèyàn. Wọ́n ló ní pé no, òun ò ní take it easy, pé tí Kábíyèsí ò bá, pé gbogbo nǹkan tóun bá fẹ́ tí Kábíyèsí ò bá ṣe fún òun máa kúrò ní palace ni, pẹ̀lú certification dẹ̀ ni. Ṣé dẹ̀ mọ̀ pé tó bá ti gbé certification ẹ̀ kúrò ní palace ó parí ni. So nǹkan tá a gbọ́ tá a ní ká wá sọ fún yín nìyẹn o, ẹ̀yin èèyàn. Ọjọ́ ẹ̀ ni ó máa dára fún yín o. Ọwọ́ yín òkèkè ló máa lọ, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share, God Almighty will continue to bless you. Ẹ̀ní nàkọ́tọ́ kí mi tó wọbẹ̀ ní àṣẹ Ọlọ́run ọba. Gbogbo ẹ̀yin tẹ́ ń wáṣẹ́, Ọlọ́run á pèsè iṣẹ́ fún yín o. Ní agbára Ọlọ́run, Ọlọ́run á lànà re fún gbogbo yín o. Nàìjíríà yìí ti wà ní o, ti gbogbo wa ní o. Nàìjíríà á dára o. Àtúnṣe á wà o ní agbára Ọlọ́run. Queen Naomi, ibi tẹ́ ẹ bá wà, ní agbára Ọlọ́run, àbọ̀ Ọlọ́run á wà pẹ̀lú yín o. Ọlọ́run á bá wa yanjú gbogbo wàhálà tó wà níwájú yín yìí o. Ànírógun ìdààmú o. Ẹ̀yin àti Tádé ní ká wò. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin méjèèjì o. My people, God will bless you all. Thank you for your love towards me. I really appreciate you. Mo rọ́wọ́ yín o. I call God upon you to bless you. Every one of you to bless you. Thank you so much. This is your girl, Mashola Gist TV. Thank you. God bless you all. Please share and like.